a máa kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Òní lọ́jọ́rú ọjọ́ kẹfà nínú oṣù kẹta ọdún 2024. Ìròyìn fẹ́lifẹ́li òun náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wà ìròyìn fẹ́lifẹ́li TV. Lónìí Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún. Tá a bá darí padà dé, a máa tẹ̀sọ́wọ́ wájú. Ẹ ṣeun gan. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé o lẹ́kùnrẹ́rẹ́. Ọmọye èyí tó díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra, Peter Obi, òun mà ló ti sọ̀rọ̀ bóde o lórí ipò eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà wà pẹ̀lú àwọn ìgbésẹ̀ kan èyí tí ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n ń gbé, wípé àwọn ìgbésẹ̀ àti ìwà ọ̀hún ó jẹ́ ohun tó kù díẹ̀ káàtó àti wípé ìwà ìtìjú tòun ti ẹ̀gbin ni gbáà. Peter Obi tó sọ̀rọ̀ ọ̀hún nílùú Àbújá lánàá níbi ayẹyẹ kan eléyìí tí iléeṣẹ́ ìròyìn kan tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ láti fi àmì ẹ̀yẹ dá lọ́lá gẹ́gẹ́ bí aṣíwájú rere tó ní àfojúsùn tó dáa àti ọ̀dọ́ èyí tí ọpọlọ rẹ̀ jáfáfá jù fún ọdún 2023. Níbi ayẹyẹ àmì ẹ̀yẹ ọ̀hún, níbẹ̀ ni Peter Obi ti gba ẹ̀rọ gbohùngbohùn. Ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run àti gbogbo àwọn alátìlẹyìn tó fi mọ́ àwọn olùmètò tó gbé ètò ọ̀hún kalẹ̀. Bákan náà ó dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ó sì kí wọn kú àforíjì tó ń ti sùúrù tí wọ́n ní pẹ̀lú bí nǹkan ti rí táítáí tó lè tìkọ̀tìkọ̀ bí ìgbèyàn jẹ ẹlẹ́dẹ̀ tán tí àti sanwó rẹ̀ tó di tìkọ̀tìkọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Ó ní òun ní ìgbàgbọ́ wípé ohun gbogbo ni yóò padà bọ̀ sípò. Níbẹ̀ ni ló ti tẹnu bọ̀rọ̀. Peter Obi ní kí òun má sọ̀rọ̀ jù. Ó ní ìwà kan èyí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wò ní ìlú tó lọ́ba tó níjòyè, ìlú tó ṣàn fún wàrà àti oyin, tó sì jẹ́ pé ìkorò ni ìjọba orílẹ̀-èdè yìí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ. Ó ní ìwà òun ni pẹ̀lú orílẹ̀-èdè Ukraine, èyí tó jẹ́ pé ogun tí àwọn pẹ̀lú orílẹ̀-èdè Russia tí wọ́n jọjà ó ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Wọ́n ti pàdánù àwọn ẹ̀bítíbitì owó gọbọyì lórí àwọn ilé iṣẹ́ àtohun àlùmọ́nì ilẹ̀ wọn. Ó ní pẹ̀lú nínú kò sí orílẹ̀-èdè Ukraine, wọ́n tún kí wọ́n bàpò láti fún orílẹ̀-èdè Nàìjíríà ní oúnjẹ. Onírúfẹ́ nǹkan wọ̀nyí ìwà ìtìjú gbà ni o lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu láti tẹ́wọ́ gba irú oúnjẹ bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè Ukraine, èyí tó yẹ kí orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n fún lóúnjẹ látàrí ogun èyí tó ja orílẹ̀-èdè wọn láàrin ọdún tó kọjá sí ọdún tá a wà yìí. Ó délé túmọ̀ sí wípé àwọn ìjọba tí wọ́n tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tá a wà yìí wọn ò ní àfojúsùn rere, bẹ́ẹ̀ sì ni wọn ò ní ìlànà kankan tó ń ti òye èyí tó kún dáadáa o lórí bá àti ìdarí orílẹ̀-èdè. Ó ní kí òun má sọ̀rọ̀ jù. Ó ní ọ̀pọ̀lọpọ̀ bítíbitì ilẹ̀ ń bẹ pàápàá jù lákọ̀ọ́kí ọya lọ́hùn-ún, èyí tí sáré ilẹ̀ ọ̀hún tó lé ní ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ èyí tí wọ́n lè fi gbin àwọn oúnjẹ èyí tí ó bọ́ gbogbo ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ yàtọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà nìkan tá a tún máa fún àwọn ilẹ̀ òkèèrè aláwọ̀ funfun lóúnjẹ jẹ. Ó ní kóun má sọ̀rọ̀ jù. Ó ní ìwà ìnítìjú òun ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ń wò pẹ̀lú bí wọ́n ṣe ń tọrọ oúnjẹ kiri láì ṣe wípé wọn ò ní ohun tí wọ́n lè lò láti fi bọ́ àwọn ọmọ Nàìjíríà, gẹ́gẹ́ bí Peter Obi bó ti sọ̀rọ̀ ń bóde lánàá nílùú Àbújá. Àjọ èyí tó rí sí ọ̀rọ̀ owó lágbàńlá ayé International Monetary Fund IMF, àwọn ni wọ́n ti ké sí àwọn tí wọ́n ń darí lórílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n gbọ́dọ̀ gbógun ti àìríjẹ àìrímu tòun ti ọ̀wọ́n gógó oúnjẹ eléyìí tó ń bá orílẹ̀-èdè wa Nàìjíríà fínra lọ́wọ́ báyìí o, wípé a kì í lọ́kàn lè káàtún máa fọwọ́ kómi o. Àjọ IMF yìí sọ̀rọ̀ náà níbi ètò kan èyí tí wọ́n fi káàdì gbogbo àwọn ètò kan tí wọ́n ti ń ṣe bọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn nílùú Àbújá lánàá tí í ṣe ọjọ́ Ìṣẹ́gun. Ìlú Àbújá ni ètò ọ̀hún ti wáyé tí ṣe olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà. Níbẹ̀ làjọ ìṣọ̀kan
eléyìí tó rí sí ọ̀rọ̀ ìyàwó lágbàáláyé International Monetary Fund IMF ni wọ́n ti pe àkíyèsí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti gbé ìgbésẹ̀ nítorí kánmọ́kóbò lójúnà láti lè mú ayé dẹrùn fún gbogbo mùtúmùwà ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní orílẹ̀-èdè tó kún fún wàrà òun oyin, orílẹ̀-èdè tí ò yẹ kí ọmọ ẹlẹ́ran jẹ gúngùn, níbi tó yẹ kí ọmọ aláṣọ kí wọ́n ti máa dá kẹ̀kẹ́ lúkẹrọ̀ bí òwe nínú òbítíbitì aṣọ iyebíye. Ó ní ṣùgbọ́n àkísà ni wọ́n wọ̀ o. Àjọ IMF wá pe ààrẹ Bọ́lá Tinubu tó jẹ́ ààrẹ ilẹ̀ yìí lọ́wọ́ báyìí tó ń ti àwọn ìsọ̀rùngbé rẹ̀ àti àwọn gómìnà gbogbo wípé kí wọ́n fi oríkorí, kí wọ́n fi kùlùkù, kí wọ́n wá ọ̀nà àbáyọ sí ọ̀wọ́n gógó oúnjẹ àti bí ohun gbogbo yóò ṣe dẹrùn ní orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ tí àjọ ọ̀hún sọ, òun ni wípé bí ebi bá ti kúrò nínú ìṣẹ́, ọ̀rọ̀ ti bùṣe o. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ a jẹ́ wípé ogunlọ́gọ̀ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fẹ́ máa ti orí wọn bọ ìwà ọ̀daràn tó ń ti àwọn ìwà búburú míì torí pé ọwọ́ tó bá dilẹ̀ ń lè ṣùǹbẹ̀ lọ́wẹ̀ o. Wọ́n ní nípa ìdí èyí kí èṣù má bàa bẹ ọwọ́ àwọn ọ̀dọ́ lọ́wẹ̀, kí wọ́n tètè wá ọ̀nà àbáyọ sí ohun gbogbo eléyìí tó nira lórílẹ̀-èdè Nàìjíríà káwọn ọmọ ilẹ̀ yìí lè jẹ àjẹyó tó ń ti àjẹṣẹ́kù lábẹ́ ètò ìṣèjọba èyí tó ń lọ lọ́wọ́ báyìí, gẹ́gẹ́ bí àjọ IMF bí wọ́n ti ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n ti sóde lánàá nílùú Àbújá. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ìmàn ló ti gbé oríyìn ọ̀rọ̀ ìwúrí ló ti gbé jáde láti gbé fún ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Olóyè Olúṣẹ́gun Arẹ̀mú Matthew Òkìkíọlá Ọbásanjọ́ o, gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn aṣíwájú rere eléyìí tó ní ìtàn tó dáa láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ nílẹ̀ Nàìjíríà, ilẹ̀ adúláwọ̀ àti ní àgbáńláyé. Dàpọ̀ Abíọ́dún tó sọ̀rọ̀ ọ̀hún lánàá nílùú Abẹ́òkúta tí ṣolúlù ìpínlẹ̀ Ògùn ní gbọ̀ngàn OOPL èyí tó wà nílùú Abẹ́òkúta níbi ayẹyẹ àti ètò kan èyí tí wọ́n gbé kalẹ̀ fún ti ìsàmì ayẹyẹ ọdún 97 ti Ọbásanjọ́ 87 years birthday ti bàbá ọ̀hún tó wáyé o nílùú Abẹ́òkúta lánàá. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ni bàbá ní parọ́ tara wà, ó ní bàbá Ọbásanjọ́ jẹ́ ọ̀kan nínú àwọn aṣíwájú rere o, eléyìí àwòkọ́ṣe tó dáa fún àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn. Ó ní Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ o jẹ́ ọ̀kan nínú àwọn aṣíwájú èyí tó ní ìtàn tó ń ti àpẹẹrẹ tó dáa o láyé ìgbà tí wọ́n bẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ takuntakun èyí tí bàbá àwọn ti ṣe sílẹ̀ ńlá àwọn ààrẹ tí wọ́n gùn lé ipò ọ̀hún ni wọ́n sì ń lò tí wọ́n sì ń lò lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí iṣẹ́ rere. Ó ní nínú ọ̀rọ̀ ọ̀hún Dàpọ̀ Abíọ́dún tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn tó ní ìgbà tí bàbá òun bẹ lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ, ó ní wọ́n fi ìtàn rere lélẹ̀ nípa gbígbógun ti ìwà jẹbánu, bákan náà nípa mímú òfin lò ní orílẹ̀-èdè Nàìjíríà àti mímú ayé dẹrùn fún gbogbo mùtúmùwà orílẹ̀-èdè wa Nàìjíríà. Dàpọ̀ Abíọ́dún tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn sọ̀rọ̀ ilẹ̀kùn lánàá. Lákòótán ó wá gbà á ládùúrà fún Ọbásanjọ́ wípé àṣọdúnmọ́dún ní ṣàwọ̀ àṣọdúnmọ́dún o, àṣoṣùmọ́ṣù ní ṣàwọ̀ àṣoṣùmọ́ṣù. Wọ́n ní gúnugún kì í kúlèwé, àkàlàmàgbò kò ní ṣaláìlẹ́gbẹ̀rún ọdún láyé o. Ó ní kára ó lé o kí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ kí wọ́n pẹ́ láyé nínú ayọ̀ tó ń ti àlàáfíà, gẹ́gẹ́ bí àdúrà yìí tí gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn tó ṣe fún Ọbásanjọ́ lánàá níbi ayẹyẹ ìsàmì ọdún eléyìí tí bàbá òun pé 97 lórílẹ̀ alààyè. Ènìyàn kan rèé nínú àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí òye yé o tí ọpọlọ rẹ̀ sì jáfáfá tó tún gbé àṣà tó ń ti ìṣe orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù àṣà wa ní ilẹ̀ adúláwọ̀ tó gbé dání. Ọ̀gbẹ́ni tó jẹ́ ọmọọba Bọ̀bọ́ Ọmọ́táyọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ń pè ó ló gbé ètò kan kalẹ̀ eléyìí tó pè ní èdè prize, níbi tí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama o tí wọ́n máa ti fi èdè tó jẹ́ èdè abínibí wọn tí wọ́n yóò máa fi ṣe ẹwà èdè sọ̀rọ̀ níbi ayẹyẹ ètò ọ̀hún ètò wọn pè ní èdè spelling bee. Ó ní èdè spelling bee yìí ni yóò máa fún àwọn ọ̀dọ́ láti máa sọ ọ̀rọ̀ jáde tó ń ti èdè wọn àtọ́jẹ́ èdè abínibí wọn pàápàá jù èdè Yorùbá pọ́nbélé o. Bọ̀bọ́ Ọmọ́táyọ̀ tó sọ̀rọ̀ náà
tó pe àkíyèsí àwọn òbí tòun ti alágbàtọ́ tó fi mọ́ ìjọba ní orílẹ̀-èdè Nàìjíríà láti gba àwọn akẹ́kọ̀ọ́ láyè kí wọ́n mú èdè abínibí wọn lò yàtọ̀ sí èdè tó jẹ́ àtọ̀húnrìnwá èdè òyìnbó. Ó ní kí wọ́n wo ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè lágbàńlá ayé lónìí tí wọ́n làmìlaka. Ó ní èdè abínibí wọn gangan òun lójúlówó èdè èyí tí wọ́n mú lọ́kùnkúndùn, bí àpẹẹrẹ orílẹ̀-èdè China, orílẹ̀-èdè India àti àwọn orílẹ̀-èdè yòókù tó fi mọ́ orílẹ̀-èdè Brazil. Ó ní bẹ́ẹ̀ bá lọ bẹ̀ èdè wọn ni wọn yóò máa sọ síra wọn. Bí wọ́n rí àlejò èdè wọn ni wọn yóò sọ ó kù sọ́wọ́ àlejò láti gbọ́ ohun tí wọ́n wí láti mọ èsì tí ó fi padà. Ó ní nípa ìdí èyí òun á rọ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ tó fi mọ́ àwọn òbí àti alágbàtọ́ láti gba ọmọ wọn láàyè kí wọ́n máa sọ èdè abínibí wọn nínú ilé, pàápàá jù èdè Yorùbá, kí wọ́n sì fi àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá kí wọ́n fi tọ́ àwọn ọmọ wọn, nítorí wípé ọmọ tá a bá tọ́ òun ló ń gbé oríyìn èyí tó tóbi dáadáa fún àwọn ìdílé wọn lọ́jọ́ ọ̀la Bọ̀bọ́ Ọmọ́táyọ̀ lákòótán olóhùn rọ gbogbo àwọn ènìyàn láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò yìí kó lè lápa rere lára àwọn ọmọ ilé ẹ̀kọ́ gbogbo jákèjádò ní orílẹ̀-èdè Nàìjíríà nípele tó ń ti èdè abínibí wọn. Nínú ìròyìn amúlùúdùn, gbajúgbajà òṣèré sinimá àgbéléwò tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ń ṣe èdè Yorùbá àti èdè Ìgbò, eléyìí tó ti gbajúmọ̀ dáadáa láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ tí í ṣe ọkùnrin, ọ̀gbẹ́ni Fẹ́mi Bernard, òun mà ló ti sọ̀rọ̀ bóde. Ohun ojú rẹ̀ rí gẹ́gẹ́ bí orin Ayéfẹ́lẹ́, ohun ojú mi rí ẹnu kò lè sọ. Ó ní ohun ojú òun rí ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Fẹ́mi Bernard eléyìí tó sọ̀rọ̀ náà lórí ètò kan eléyìí tí Tẹ́jú Babyface tó máa ń ṣe ló ti sọ ìrírí rẹ̀ lásìkò tó fi agboolé amúlùúdùn ní orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà láti tẹ̀síwájú kóun náà lè jẹ́ ènìyàn nínú ayé kó lè fẹ́ ọlá fẹ́ ọrọ̀. Ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà tí í ṣe òyìnbó, ó ní wọn ní ọ̀wọ̀ fún ipò tàbí pé èèyàn jẹ́ gbajúmọ̀ rárá bí tí òun kó kéré mọ́tò. Ó ní nígbà tóun kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà tòun ti ẹbí òun ó ní iṣẹ́ dẹ́rẹ́bà ń lò múrí ṣe tó sì jẹ́ iṣẹ́ kan ṣoṣo eléyìí tó lè máa pèsè jíjẹ mímu láti lè jẹ́ kí àwọn ẹbí òun kí wọ́n lè rí ọwọ́ àtàmú lọ sẹ́nu. Ó ní iṣẹ́ awakọ̀ yìí èyí tí wọ́n pè ní Uber òun lòun ṣe ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n ń bẹ ní ọ̀hún tí wọ́n bá dá ọkọ̀ òun dúró tí wọ́n bá wọlé ni wọ́n máa tọ́jú mọ́ òun, ni wọ́n máa tẹjú mọ́ òun tótóró bí ẹni wípé ojú yìí jọ ojú ènìyàn kan tó gbajúmọ̀ láàrin àwọn òṣèré sinimá ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n máa ń wò nínú sinimá àgbéléwò. Ó ní ṣùgbọ́n òun yóò ṣe bí àjèjì wípé méjì lọ́lọ́run dá láyé láláìmọ̀ wípé òun gangan ni ó ní yàtọ̀ sí èyí bí àwọn òyìnbó orílẹ̀-èdè Amẹ́ríkà bí wọ́n bá rí òun tó dá ọkọ̀ òun dúró, ó ní ọ̀rọ̀ bàṣàbàṣà, ọ̀rọ̀ àlùfàṣà, ọ̀rọ̀ àlìmúkàrù èyí ni wọ́n sọ lẹ́nu jáde. Ó ní wọn bìkítà, wọn ò sì ní ọ̀rọ̀ kankan fún wípé èèyàn jẹ́ gbajúmọ̀ tàbí èèyàn jẹ́ ìlúmọ̀ọ́ká ó ní wọn yóò máa ṣe bí ìgbà tó jẹ́ wípé àwọn gangan lọ̀gá onítọ̀hún ni. Ó ní nípa ìdí èyí ó ní òun yóò rọ àwọn ọmọ ilẹ̀ yìí láti tẹ̀dí mọ́lẹ̀ kóun sì sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ṣe ohun tó tọ́ ó ní bí orílẹ̀-èdè yìí bá dání kò sí ohun kankan téèyàn ń wá kiri lọ sí orílẹ̀-èdè míì láti lọ máa ṣerú lọ́hùn-ún. Ó ní ìyà tí òun jẹ lórílẹ̀-èdè Amẹ́ríkà ó kọjá owó tóun rí, ṣùgbọ́n pẹ̀lú rẹ̀ náà ó lóhun gbogbo ká máa fi ọpẹ́ fún Ọlọ́run ni, gẹ́gẹ́ bí Fẹ́mi Bernard bó ti sọ̀rọ̀ òun lórí ètò Tẹ́jú Babyface. Nínú ìròyìn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti eré ìdárayá míì, ọmọ agbábọ́ọ̀lù fún ikọ̀ Leicester City James Fadi ló ṣe takuntakun lánàá òde yìí tí í ṣe ọjọ́ Ìṣẹ́gun nínú ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tó wáyé láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Leicester City àti Sunderland. Ọmọ agbábọ́ọ̀lù ọ̀hún eléyìí tó fi orí gẹ̀rẹ́ sí bọ́ọ̀lù wọnú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Sunderland lánàá. James Fadi òun ló padà gbé ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Leicester City lóòkè téńté àmì ayò kan sí òdo èyí tí wọ́n fi ẹ̀yìn Sunderland tí wọ́n fi gbolẹ̀ táwọn sì ti wà lókè téńté nínú tábìlì ti líìgì àgbábùtà ọ̀hún. Bákan náà nínú ikọ̀ eléyìí nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá èyí tó wáyé lánàá láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Leeds United èyí tí wọ́n fi jáwé olúborí
tí wọ́n fi na Stoke City 1-0. ọmọ agbábọ́ọ̀lù ọ̀hún Dan James òun náà ṣe dáadáa lánàá níbi tó ti fi ẹsẹ̀ gẹ̀rẹ́ sí bọ́ọ̀lù wọnú àwọn tí ikọ̀ Stoke City èyí tí wọ́n fi na Stoke City eléyìí tó fún wọn ní ìtẹ̀síwájú nínú bọ́ọ̀lù àti líìgì àgbábùtà. Dan James òun gangan ni áńgẹ́lì àti mẹ̀sáyà tí Ọlọ́run lò fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Leeds United èyí tí wọ́n fi na Stoke City 1-0. lákòótán nínú ìròyìn eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United torílẹ̀-èdè Gíláńdì àwọn mà ní wọ́n gbé àwọn òmọ́mí ìgbé nínú ìkarahùn ni wọ́n gbé ọ̀pẹ̀lẹ̀ jọlẹ̀ wípé ẹ lọ wò wá o lọ́jọ́ Sunday eléyìí tó kọjá yìí láti lọ wo ọmọ agbábọ́ọ̀lù kan èyí tó ń gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ Bologna èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Joshua Zirkzee wípé ẹ lọ wo ọmọ agbábọ́ọ̀lù bó ṣe ń ṣe dáadáa sí látàrí wípé ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United lórílẹ̀-èdè England wọ́n ní ìfẹ́ láti gbé ọmọ agbábọ́ọ̀lù ọ̀hún. ìdí rèé tí wọ́n ṣe gbé àwọn ikọ̀ kan dìde lọ́jọ́ Sunday èyí tó kọjá yìí kí wọ́n lọ wo bí ọmọ ọ̀hún ṣe ń gbá bọ́ọ̀lù lórí pápá sí nínú ikọ̀ rẹ̀ ti Bologna èyí tí ìfẹsẹ̀wọnsẹ̀ Bologna àti ikọ̀ agbábọ́ọ̀lù kan tó wáyé lọ́jọ́ àìkú Sunday tó kọjá yìí. nípa ìdí èyí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United òní ó ṣeé ṣe wò kí wọ́n náwó gan ọmọ agbábọ́ọ̀lù ọ̀hún pẹ̀lú òbítíbitì owó sí eléyìí tí wọ́n gbélé ọmọ ọ̀hún lórí. bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àwọn náà ní ìfẹ́ sí ọmọ agbábọ́ọ̀lù ọ̀hún tá a tún sọ yìí èyí Joshua Zirkzee láti gbé ọmọ agbábọ́ọ̀lù náà wípé kó máa bọ̀ nínú ikọ̀ Arsenal Emirates ní orílẹ̀-èdè England pẹ̀lú owó tí wọ́n gbélé owó ọ̀hún ló tó 88 million pounds èyí tí wọ́n ní ó ṣeé ṣe kí wọ́n ta ọmọ agbábọ́ọ̀lù náà fún ẹnikẹ́ni àti ikọ̀ yòówù tó bá fẹ́ gbé kúrò nínú ikọ̀ Bologna. tó ẹ̀yà ara ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní títí ojúmọ́ ọ̀la kẹ́tù máa láǹfààní láti gbọ́ ìkòrò ìmí ilé òní lé wa o ọ̀nà òdínà wá fún mi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.